Otasansan rédíò and TV. àṣé lóòótọ́ ni wípé orí tó máa dádé kò ní ṣàì dádé, ọrùn tó máa lo òjìgbà lẹ̀kẹ̀ kò ní ṣàì lò. Débì mà ti soríire, Débì ó ti rìnà kórè o, ó ti ṣe bẹ́ẹ̀ ó ti kàn láàánú. Débì ọmọbìnrin tí ayé ń sọ lọ́wọ́lọ́wọ́, ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, ní nǹkan bíi ọjọ́ méjì mẹ́ta sẹ́yìn ni òkìkí ọmọbìnrin tẹ̀ ń wò yìí ńlọ́gba orí ẹ̀rọ ayélujára Twitter, Facebook, YouTube, WhatsApp àti àwọn social media yòókù Instagram wípé àti bíi aago 4:30 òru pé ni òun ti máa ń jí láti máa dáná ntí ọkọ rẹ̀ ó jẹ, torí pé òun bọ̀wọ̀ òun sì ní àpọ́nlé ọkọ òun lọ́kàn ni òun fi yan irú ìwà báyìí láàyò. Kí ni ọmọbìnrin yìí kí ló gbé sórí afẹ́fẹ́ sí oríṣiríṣi àwọn èèyàn? Ó ní wọ́n bá bẹ̀rẹ̀ sí í sọ̀rọ̀, ààrẹ ń tó bú ààrẹ ń tó yìn ín. Ọ̀rọ̀ rẹ̀ bá bẹ̀rẹ̀ sí tàn káàkiri orí ẹ̀rọ social media. Ẹ sì mọ̀ wípé ọ̀rọ̀ tó bá ti dórí social media, tó ti dórí Facebook, tó dórí Twitter, tó dórí Instagram, ẹ ti mọ̀ wípé ó ti kú òní bòńkẹ́lẹ́. Ọmọbìnrin yìí ọmọ ti bọ́ ayé, ó ti bọ́ ayé o. Débì ó ti kó lóore rẹ̀. Oríṣiríṣi àwọn iléeṣẹ́, àwọn ẹni bí ẹni, àwọn èèyàn bí èèyàn lórílẹ̀‐èdè Nàìjíríà òun ni wọ́n ti ń nawọ́ àánú ọwọ́ rẹ̀ sí ọmọbìnrin yìí láti kí i kú iṣẹ́, láti kí i kú gbìyànjú nípa bó ṣe sọ wípé aago 4:30 òru ìlò tí mọ̀ ń jì láti mọ̀ wá ń tọkọ ọ̀hún ó jẹ, láti mọ̀ dáná àárọ̀ fún ọkọ ọ̀hún. Lára àwọn iléeṣẹ́ lóríṣiríṣi àtàwọn èèyàn tí wọ́n ti ń nawọ́ rẹ̀ sí ọmọbìnrin yìí Débì láti rí Netizens Company tí wọ́n ní àwọn ò fún ọmọbìnrin yìí ní mílíọ̀nù 5 owó náírà gẹ́gẹ́ bí kú iṣẹ́. Bákan náà àti rí iléeṣẹ́ NNPC, ìyẹn iléeṣẹ́ tó ń pọn epo rọ̀bì lórílẹ̀‐èdè Nàìjíríà, wọ́n ní àwọn ò fún ọmọbìnrin yìí ní epo tó 200,000 naira epo pẹtiró láti máa lò. Bákan náà iléeṣẹ́ Infinix Nigeria, iléeṣẹ́ tó ń ṣe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ̀rọ ìmúléwọ́ Infinix, wọ́n ní àwọn fún ọmọbìnrin yìí ní Hotplay, ìyẹn fóònù tuntun èyí tí iléeṣẹ́ náà tó ṣẹ̀ṣẹ̀ gbé jáde, wọ́n láwọn ò fún ọmọbìnrin yìí. Bákan náà àrí iléeṣẹ́ Fintech tí wọ́n ní ilé ìfowópamọ́ alábọ́dé, ìyẹn Kuda, wọn náà ti ṣe àdéhùn wípé àwọn ò fún ọmọbìnrin yìí ní 2 million naira, bílíọ̀nù 2 owó náírà. Bákan náà iléeṣẹ́ kan náà wọ́n ti gbé iṣẹ́ fún ọmọbìnrin yìí, ìyẹn iṣẹ́ tí ò ní wàhálà nínú, tó jẹ́ pé ó lè máa ṣe láti inú ilé rẹ̀ lórí sísítẹ́ẹ̀mù, lórí kọ̀ǹpútà, lórí fóònù rẹ̀, tí ó sì máa gba owó tó tó 50,000 náírà lóṣooṣù, 50,000 naira, ìyẹn Fatwa Assistance Role. Ṣe rí wípé ọmọbìnrin yìí ti soríire, ó ti bọ́ ayé. Bákan náà iléeṣẹ́ talẹ̀talẹ̀ kan nílùú Ìbàdàn, ìyẹn Kemsan Acres, àwọn náà ti ṣe àdéhùn ilẹ̀ tí wọ́n ti sọ wípé àwọn ò fún ọmọbìnrin yìí ní ilẹ̀ tó gbangba sùn lọ́yẹ́ nínú ẹ́stéètì wọn kan tó wà nílùú Ìbàdàn. Àbẹ́ẹ̀rí nǹkan, oríṣiríṣi àwọn èèyàn òun náà ni wọ́n ti ń nawọ́ rẹ̀ ọwọ́ àánú sí Débì, ọmọbìnrin tó sọ wípé àtàgò 4:30 òru lòun ti máa ń dáná, lòun ti máa ń wọ ilé ìdáná láti dáná oúnjẹ fọ́kọ òun lójoojúmọ́. Ṣe rí wípé orí tó máa dádé kò ní ṣàì dádé lótìtọ́, ọrùn tó máa lo ìjìgbà lẹ̀kẹ̀ kò ní ṣàì lò lẹ̀kẹ̀ oyè.
ẹni tó máa soríire kò ní ṣàì soríire. àwa náà kí Debbie akíkú oríire ní tíwọ náà bá mọ̀ ṣe kó o tẹra mọ́ kó o ṣe tọkàntọkàn bọ́pẹ́ bóyá o ọbẹ̀ Èdùmàrè yóò gbé wọ náà lórí sókè. ẹ̀yin náà fi ọ̀rọ̀ kíní ọ̀rọ̀ wúrí ẹ fi ránṣẹ́ sí ọmọbìnrin yìí Debbie lórí tí ó ṣe yìí. ẹ fi ṣọwọ́ nísàlẹ̀ fídíò yìí láàyè comment. ẹ ṣé o bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa lórí ìkànnì wa Otasansan rédíò TV Yorùbá.